èèyàn ọwọ́ ti tẹ̀ wọ́n o kódà wọ́n pa wọ́n nípa ìfọnáfọsù ni wọ́n níjọ́ kan tó lè ìjọ́ kan tó lóhun látàrí ibi tá a ti ráwọn ọmọ ológun nàìjíríà tán jàjàyè kódà tán ṣẹ́gun ọ̀tá tán ṣẹ́gun àwọn ẹni bí tán máa ń gbé ní wọgbó tán máa ń gbowó ribiribi tí orúkọ wọn ń jẹ́ ISWAP àwọn afẹ̀míṣòfò wọ́n jàjàyè òkú sùn lọ́rẹ́rẹ́ ogun lónìí látàrí ibi tí a ti gbọ́ tá a sì ti rí i pé àwọn èsì òkòkò afẹ̀míṣòfò ISWAP náà bá mọ̀ lọ kọlu àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ yìí ní fọ́nrán kan gborí ẹ̀rọ ayélujára kankan níbi tí àwọn ISWAP afẹ̀míṣòfò yìí tẹ́ ti lọ kọlu àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tẹ́ni wọ́n ṣe wọ́n bí ọ̀sẹ̀ ti ń sojú nábàámọ̀ tó ń padà wá ṣùgbọ́n omi tẹ̀yìnbọ̀ gbé wọn lẹ́nu àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe bẹbẹ wọ́n pa wọ́n nípa àfọnáfọsù ẹ̀yin èèyàn wọ́n yànnàná fọ́nrán yìí fún yín tí ó yẹ yín ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ́yín tẹ́ ẹ mọ̀ fojú ara yín rí tẹ́yìn náà tẹ́sí mọ̀ fetí ara yín gbọ́. tọ́ ẹ̀yin èèyàn ìròyìn ayọ̀ lèyí jẹ́ fún gbogbo ọmọ nàìjíríà káàkiri gbogbo àgbáláyé látàrí ibi tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ti jàjà ṣẹ́gun láwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP wọ́n ti gbàgbé pé mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú ní bá tó gbéra o láti lọ kọlu àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà láwọn ẹgbẹ́ ISWAP ìbámọ̀ tó gbéra o láti lọ ṣe àkọlù sí àwọn ọmọ ológun tí orúkọ wọn jẹ́ Forward Operating Base ìyẹn FOB ní Màràrí ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Borno wọ́n ní bí wọ́n ṣe ń lọ láti lọ àtàkì àwọn ọmọ ológun yìí ni wọ́n kó mọ́tò méjì tó kún fún ìjà olóró tó kún kẹ́kẹ́kẹ́ láti kọjú ìjà sí àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kódà àdó olóró tí wọ́n ń gbé bọ̀ láti fi àtàkì àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ṣe rí wọn lọ́ọ̀kan làwọn gan bá lọ àtàkì wọn wọ́n ní làwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà náà bá bẹ̀rẹ̀ sí ní dáná bọ́n yá wọn gidigidi tààràtàrà wọ́n ní kódà idà bọ́ lọ́wọ́ alágbára wọn lójú ogun o làwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà náà pa wọ́n lọ nípa ìfọnáfọsù àti ohun ìjà olóró tẹ́ gbé wá wọ́n ní dáná sun gbogbo ẹ̀ àti mọ́tò tí wọ́n fi ń ṣe ìrìnsẹ̀ gbogbo ẹ̀ náà dáná sun pátá ẹni tó wá jẹ́ information officer fún àwọn ọ̀gá ológun tó jẹ́ ti Joint Task Force fún North East ìyẹn Lieutenant Colonel Sani Uba ó mọ̀ ló fi ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára tó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ ibi àlàyé tó wá fi sórí ẹ̀rọ ayélujára ó tó jẹ́ kó yé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kódà àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Borno wọ́n ṣe bẹbẹ o kódà ó ní iṣẹ́ tí wọ́n ṣe ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá iṣẹ́ akọni ni wọ́n ṣe torí pé wọ́n ṣẹ́gun ọ̀tá nígbà ìlérò ó níbi tí ọ̀rọ̀ wá dé dúró báyìí pé àwọn ọmọ ológun wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kódà wọ́n dúró ti àwọn afẹ̀míṣòfò yìí wọ́n sì rí i pé àwọn ṣẹ́gun wọn ó níṣẹ́ wá rí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP àtàwọn Boko Haram nípínlẹ̀ Borno ó ní ọkàn wọn ò balẹ̀ mọ́ o látàrí itú tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n pa fún wọn tí wọ́n sì ṣẹ́gun wọn ní Lieutenant Colonel Sani Uba ló bá mọ̀ tó tẹ̀síwájú nínú àlàyé tó fi sórí ẹ̀rọ ayélujára ó níṣẹ́ rí látọjọ́ 12 nínú oṣù tá a wà yìí ó lò ní àsọ́ọ̀tì yẹn tó lágbára tó ti bẹ̀rẹ̀ ó ní tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ti ń kóná yá àwọn ISWAP afẹ̀míṣòfò yìí ó ní láti ọjọ́ 12 ìyẹn Friday títí di ọjọ́ 13 Saturday ní inú oṣù 12 2025 ó ní àwọn ọmọ ológun náà ti bẹ̀rẹ̀ sí ní kò sí àwọn èsì òkọ́kù yìí tán bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n níṣe ìfọnáfọsù wọ́n ní kódà àmọye ìjà olóró àti ìbọn AK-47 tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ti ń rí ìkọ́fà tí wọ́n gbà lọ́wọ́ wọn tó jẹ́ pé wọ́n sì ṣe wọ́n ní ìṣe bí ọ̀sẹ̀ ṣe ń sojú tí wọ́n ṣe wọ́n yánmọ̀yánmọ́ tí òkú wọn kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ gba mọ́tò lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀kadà àti walkie-talkie tó fi ń bára wọn sọ̀rọ̀ nínú igbó wọ́n ní gbogbo ẹ̀ pátá làwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà gbà wọ́n ní kódà nígbà tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣàṣeyọrí iṣẹ́ ìtàn gbogbo agbègbè Bàràrí ìyẹn ní ìpínlẹ̀ Borno wọ́n ní gbogbo bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní patrol tó jẹ́ pé wọ́n ń wọnú igbó wọ́n tó ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pé àìmọ̀ báyà wọn afẹ̀míṣòfò yìí wọ́n tó ti lè farapamọ́ síbì kan láti wá kógun jà wọ́n ní gbogbo ẹ̀ pátá gbogbo inú gbòhùn làwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n tẹ̀ bàṣàbàṣà wípé tá a bá tún rí ẹnikẹ́ni ìpa ìfọnáfọsù làwọn ó pa wọn o
nábàámọ̀ tó tẹnu bọ̀rọ̀ wọ́n níṣẹ́ gbàgbé Túnjí tó jẹ́ olórí àwọn Fúlàní báńdíìtì wọ́n nínú ọ̀sẹ̀ yìí nípa igbákejì ẹ̀. bẹ́ẹ̀ náà àwọn Túnjí àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n ń sá kíjokíjo báyìí pé wọn ò ríbi dúró sí torí pé wọ́n ní àwọn ọmọ ológun wọ́n ní torí àwọn ọmọ ogun ojú òfurufú àti àwọn tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ àti àwọn ọlọ́pàá wọ́n ní gbogbo wọn náà ń ṣiṣẹ́ papọ̀ ìyẹn ní agbègbè Borno láti ṣẹ́gun àwọn eṣin òkọ́kù yìí. wọ́n bá tó tẹ̀síwájú wọ́n ní Mairari gbóná kódà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eṣin òkọ́kù afẹ̀míṣòfò yìí ọ̀pọ̀lọpọ̀ alágbára wọn ló ṣubú lójú ogun. tọ́ ẹ̀yin èèyàn káàkiri gbogbo àgbáláyé bó lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí àti pé kí ni èròǹgbà yín tẹ́yìn náà ní sọ sí fọ́nrán yìí ẹ jẹ́ ká rí èròǹgbà yín lábẹ́ comment section wa ẹ máa pín fọ́nrán yìí o ẹ pín kó gòfà kó kan nílé kó kàn àlejò torí pé ìròyìn ayọ̀ ni létí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ibi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sírè bó bá tún ṣe ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́yín àdéhùn wa là ń mọ̀ọ́sẹ̀ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá sí etí ìgbọ́yín tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́ orí wa ò ní gbàbọ̀dẹ̀ a ní bọ́ sọ́wọ́ àbínú ẹni ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin.